ẹ̀fọn àbẹ́ẹ̀dì arákùnrin yìí fi ipá bá ìyá rẹ̀ lò pọ̀ lẹ́yìn náà ló tún pa á. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Emam ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó fi ipá bá ìyá rẹ̀ lò pọ̀ lẹ́yìn náà ló tún lù pa. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Emam ni wọ́n ní ó ti ṣe gángangan ṣáájú àsìkò yìí lẹ́yìn tí ó tún ṣe gángangan ṣe bí ẹni sinwin lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé ní àdúgbò Ẹ̀fẹ̀rẹ́mọ̀ ní ẹ̀gbẹ́ Ofi House ní agbègbè Àgbàrò níjọba ìbílẹ̀ Ugeli nípínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní dédé agogo 10 alẹ́ ọjọ́ tọ́sídẹ̀ẹ́. Àbúrò arákùnrin ọ̀hún ló darí ibiṣẹ́ lálẹ́ ọjọ́ náà tó sì bá ìyá rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú adágún odò tí wọ́n ti ń wẹ̀ nílé èyí òun swimming pool ní òhò ọmọlúàbí tí àtọ̀ ọmọkùnrin sì bojú ara rẹ̀ sí kan tí ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n fi ipá bá a lò pọ̀ ní o. Ọwọ́ ọlọ́pàá ò tí ì tẹ afurasí náà ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. Àwọn ọlọ́pàá ti gbé òkú ìyá náà lọ sí Ìtẹ́kù fún sísìn ní agbègbè Àgbàrò. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé afurasí náà ti bọ́ra rẹ̀ sílẹ̀ ní hòhò rí o tó sì ní kí ìyá òun máa bọ̀ wá fún ìbálòpọ̀. Alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Oedafe ò tí ì gbé aago rẹ̀ fún fífi ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Ìròyìn yàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí o. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ sì má gbàgbé láti máa fọ́n ká. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.